ẹ wá gbọ́ o gbogbo ọmọ nàìjíríà ìyàwó àbáṣà ṣèkìlọ̀ ó ní ká ẹ má pe ọkọ tòun ló lè mọ́ o. ìyàwó àbáṣà Hajiya Mariam Abacha ti sọ̀rọ̀ ìbínú ló sì fi sọ̀rọ̀ náà kó tó wá ṣèkìlọ̀ fún gbogbo ọmọ nàìjíríà. obìnrin náà kò sọ̀rọ̀ láti ọjọ́ yìí wá o àmọ́ ó dàbí pé lẹ́yìn tó ti gbẹ́nu dákẹ́ láti ọjọ́ yìí kì í ṣe pé inú ẹ̀ ń dùn ó kàn mú kinní ọ̀hún mọ́ra ni. ní báyìí ó jọ pé omi sùúrù ara obìnrin náà ti gbẹ ó sì bínú ó ní kí gbogbo ọmọ nàìjíríà wá gbọ́ ohun tí òun fẹ́ sọ. àkọ́kọ́ ni pé kí wọ́n yéé pe ọkọ òun ní olè mọ́ nítorí kò jí owó kankan ní owó nàìjíríà pé kò tilẹ̀ mú kọ́bọ̀ ẹnikẹ́ni. ó ní gbogbo àwọn tí wọ́n ń pe ọkọ òun lólè yìí ohun tí kò dáa ló ń ti ẹnu wọn jáde nítorí lọ́jọ́ tí wọ́n ti ń pè é lólè yìí wọn kò mú ẹ̀rí kankan wá kò sẹ́ni tó rí ẹ̀rí kan kó sílẹ̀ pé ibi báyìí báyìí ni Sani Abacha ti jí owó àti pé ó ṣojú òun sì mọ ìgbà tó ń jí i. ó ní kò sẹ́nìkan tó sọ bẹ́ẹ̀ rí pé òun rí Abacha níbi tó ti ń jí owó kí ló wáá dé tí wọ́n ń pe ọkọ òun lólè nígbà tí wọn kò rí ẹ̀rí kankan lọ́wọ́ rẹ̀. ó ní Abacha kò jí owó ohun tó dá òun lójú lòun ń sọ kẹ́nikẹ́ni má ṣe pè é lólè mọ́. ẹ ṣèyẹn ní nọ́mbà 1. ìyàwó Abacha wa ń béèrè pé kí lọ́kọ òun ṣe gan-an tó fi wá jẹ́ ní gbogbo wákàtí ni wọ́n ń dárúkọ ẹ̀ Abacha lọ́tún Abacha lósì lẹ́ni tó ti lé ní 30 ọdún tó ti ṣèjọba. ó ní inú àwọn máa ń dùn fún ìyẹn ṣá o pé wọn ò gbàgbé orúkọ ọkọ òun ṣùgbọ́n ìròyìn aburú tí wọ́n máa ń kọ sídìí orúkọ ẹ̀ yẹn ni kò tẹ́ fámílì àwọn lọ́rùn rárá. ta ni yóò ṣe ìyá oníyàá ìyàwó wo ni yóò ṣe tí kò ní gbèjà ọkọ ẹ̀. ó ní òun fẹ́ bí wọ́n ti ń dárúkọ ọkọ òun ní gbogbo ìgbà ṣùgbọ́n òun kò fẹ́ bí wọ́n ṣe ń sọ pé aláburú ẹ̀dá ni. paríparí ẹ̀ sì ni pé ìyàwó Abacha ní àwọn owó rẹpẹtẹ kan wà tí ọkọ òun tọ́jú sílẹ̀ fún gbogbo ọmọ nàìjíríà kó tó di pé kú àmọ́ bó ti kú tán báyìí níṣe làwọn kan kó gbogbo owó náà jẹ. ohun tí obìnrin yìí ń gbìyànjú láti wí náà ni pé gbogbo ariwo tàbí gbogbo ọ̀rọ̀ tí àwọn èèyàn ń sọ nípa Abacha ó ní kì í ṣe bẹ́ẹ̀ kò sì fẹ́ kí ẹnikẹ́ni sọ bẹ́ẹ̀ mọ́ jàre. àmọ́ ọmọ tó bá ní àmàlà tí bàbá òun rò dí kókó ni tàbí pé ata ti pọ̀jù ní ọbẹ̀ tí bàbá òun sè ìtàn bí ìyá ẹ̀ ti ṣe lọ fẹ́ gbọ́ o. ohun tí Mariam Abacha sì ń gbọ́ lẹ́nu àwọn èèyàn báyìí nìyẹn. ìdí ni pé àwọn aráàlú ń tẹnumọ́ pé láti ọjọ́ tí Nàìjíríà ti wà kò sí ìjọba kan tó mú ìnira bá àwọn ọmọ orílẹ̀-èdè yìí lápapọ̀ bí ìjọba tí Sani Abacha ṣe láàrin ọjọ́ 17 oṣù kọkànlá ọdún 1993 títí di ọjọ́ 8 oṣù kẹfà ọdún 1998. lóòótọ́ ni Nàìjíríà jagun abẹ́lé láàrin ọdún 1967 sí 1970 àmọ́ ilẹ̀ Ìgbò ní ìnira náà ti bá wọn torí níbẹ̀ ni wọ́n ti dá orílẹ̀-èdè Biafra sílẹ̀. etí ni àwọn ará ilẹ̀ Yorùbá àti ará ilẹ̀ Haúsá fi ń gbọ́ ohun tó ń lọ lọ́hùn-ún. bẹ́ẹ̀ ni kò sí wàhálà kan tó ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá tó kó hílàhílo bá wọn nílẹ̀ Ìgbò tàbí ilẹ̀ Yorùbá. ṣùgbọ́n ní ayé Abacha jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà ní ìnira wà nítorí bí kinní kan bá ṣẹlẹ̀ lónìí tí ẹ̀ ń pariwo èyí tí yóò ṣẹlẹ̀ lọ́la yóò jù bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ ni nígbà tí wọ́n bá ń pa àwọn èèyàn míì tàbí tí wọ́n ń ju bọ́ǹbù níbìkan báwo wá ni ọmọ Nàìjíríà yóò ṣe gbàgbé èèyàn tó gbé àwọn ikọ̀ apààyàn dìde tó ṣe pé wọn ò níṣẹ́ méjì tí wọ́n ń ṣe ju kí wọ́n pààyàn fún Sani Abacha lọ tó jẹ́ tí wọ́n bá ti pààyàn tán báyìí àwọn èèyàn ìjọba yìí kan náà ti wà nítòsí tí wọ́n yóò lọ kí wọn nílé àwọn tí wọ́n pa láti bá wọn dárò níbẹ̀. ìjọba tó yìnbọn pa Kúdí Abíọ́lá ní ọjọ́ 4 oṣù kẹfà ọdún 1996 tó sì jẹ́ ní ọjọ́ kejì ìjọba yìí kan náà ti ránṣẹ́ ìbánidárò sí ilé wọn tó sì kó àwọn alágbára inú ìjọba náà àti àwọn ọ̀gá ológun gbogbo síbẹ̀ tí wọ́n sì ń lérí pọnran pé ìjọba yóò wá ẹni tó pa Kúdí Abíọ́lá rí láìpẹ́ rárá. bẹ́ẹ̀ àwọn ni wọ́n pa á o. ní ọjọ́ tí wọ́n pa Kúdí Abíọ́lá yìí ní ẹni tí kò ṣe kinní kan fún wọn ju pé kí wọ́n fi ọkọ òun sílẹ̀ nínú àtìmọ́lé tí wọ́n há a mọ́ nítorí pé ó yege nínú ìbò June 12 lọ. MKO Abíọ́lá tí wọ́n tì mọ́lé nítorí ìbò yìí náà ni Ibrahim Babangida ti jáde tó sọ pé òun ló wọlé ìbò náà àti pé Sani Abacha àti àwọn ọmọ ogun ẹ̀ ni kò jẹ́ kí òun gbéjọba náà fún un.
ìbò June 12 tí Abacha torí ẹ̀ ti Abíọ́lá mọ́lé tó sì rí i pé wọ́n pa á sí tìmọ́lé òun náà ló wá di ohun tí gbogbo Nàìjíríà ń ya ọjọ́ náà sọ́tọ̀ báyìí tí wọ́n sì fi ń ṣe àyájọ́ ọjọ́ democracy ilẹ̀ wa. Lọ́jọ́ táwọn Sergeant Rogers yìnbọn pa Kudi níwájú 7up nítòsí tógèètì lẹ́kọ̀ọ́ lábẹ́ àṣẹ Hamza El Mustapha ọlọ́wọ́ ọ̀tún Sanni Abacha níbo ni òun Mariam tó ń sọ̀rọ̀ yìí wà lọ́jọ́ náà? Àwọn ọmọ Nàìjíríà ló ń béèrè bẹ́ẹ̀ kó tó di ìgbà náà ṣebí ọ̀gágun Babátúndé Ilégbèdé ní àwọn ọmọ ogun Abacha yìí kọ́kọ́ pa ní ọjọ́ 21 oṣù kẹfà ọdún 1994 tí wọ́n lóun ló ran àwọn nàdẹ́kò tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀ nígbà náà lọ́wọ́. Ọjọ́ kẹfà oṣù kẹwàá 1995 làwọn ọmọ ogun Abacha yìí lọ ká bàbá Alfred Rewanu mọ́ inú ilé ẹ̀ ní Ìkòyí tí wọ́n sì yìnbọn pa. Kò sí ohun kan tó ṣe fún wọn ju pé ó jẹ́ bàbá àwọn Afẹ́nifẹ́re wọ́n sì nígbàgbọ́ pé òun ló ń gbé owó sílẹ̀ fáwọn tó ń ṣe nàdẹ́kò kí wọ́n lè máa fi yọ ìjọba òun lẹ́nu nítorí ọ̀rọ̀ June 12 àti Abíọ́lá. Tàbí ti àwọn kẹnsàró wíwá tí Abacha ní kí wọ́n pa ní ọjọ́ kẹwàá oṣù kọkànlá ọdún 1995 lèèyàn yóò rántí tí ẹ̀rù kò ní bá a ni. Àwọn èèyàn ń fi ẹ̀hónú hàn lórí pé wọ́n ń wa epo bẹntiróòlù ní àdúgbò wọn kò sì fún wọn lówó níbẹ̀ wọn kò sì tọ́jú agbègbè náà. Abacha sì ní ohun tí wọ́n ń ṣe yẹn wọ́n fi ń ran Abíọ́lá tó wà nínú àhámọ́ lórí ọ̀rọ̀ June 12 lọ́wọ́ ni wọ́n sì torí ẹ̀ dájọ́ ikú fún wọn wọ́n sì pa wọ́n dànù bẹ́ẹ̀. Ṣebí nínú oṣù kejì ọdún 1996 ni wọ́n yìnbọn fún Alex Ibru tó ní ìwé ìròyìn Guardian. Àwọn ọmọ Abacha náà ló yìnbọn lù ó. Bẹ́ẹ̀ ó ṣe mínísítà fún Abacha yìí kan náà rí àmọ́ wọ́n dẹ àwọn ọmọ ẹ̀ sí pé kí wọ́n yìnbọn pa orí ló kó o yọ àmọ́ wọ́n sọ ọ́ di aláàbọ̀ ara títí tó fi kú ni. Nínú oṣù May ìyẹn oṣù karùn-ún lọ́jọ́ 22 oṣù náà ni wọ́n pa ọ̀gágun Olú Akíntẹ̀yìnwá tí wọ́n ní ọ̀rẹ́ àwọn Àlàní Akínrìnádé tí wọ́n jọ ń jà fún nàdẹ́kò ni. Àwọn yìí náà ni wọ́n pa Sùnlé àti Adédèjì nílé ẹ̀ nìbàdàn lọ́jọ́ 14 oṣù kọkànlá ọdún 1996 tí wọ́n ní ọ̀rẹ́ Abíọ́lá ni. Nínú January lọ́jọ́ 17 oṣù kínní ọdún náà ìyẹn ní 1997 ọjọ́ burúkú wa kọ́ lọ́jọ́ náà tí wọ́n kó ogun ìbọn wọ ọ́fíìsì olóyè Abraham Adésànyà wọ́n fẹ́ pa á dànù ní Ọlọ́run nìkan ló yọ ọ́. Ṣéhù Musa Yar'Adua ni wọ́n padànù sọ́gbà ẹ̀wọ̀n ní ọjọ́ 8 oṣù December ìyẹn oṣù kejìlá ọdún 1997. Díẹ̀ nínú àwọn tí wọ́n lórúkọ láàrin ìlú nìyẹn. Ọ̀pọ̀ àwọn tí kò lórúkọ púpọ̀ ńkọ́ Abacha ń pa wọn bí ẹran ni. Ikú oró, ikú ìbọn. Mélòó wá làwọn èèyàn tí Sanni Abacha lé jáde nílùú. Àwọn aṣáájú wọn sì ni àwọn bíi Wọlé Ṣóyínká, Alani Akínrìnádé, Bọ́lájí Akínyẹmí, Cornelius Adébáyọ̀, Bọ́lá Tinubu, Délé Mọ̀mọ́dù àti àwọn púpọ̀ míì tí wọn ò lè wọ Nàìjíríà láyé Abacha rárá. Àwọn púpọ̀ ló wà ní tìmọ́lé láti orí Olúṣẹ́gun Ọbásanjọ́, Frederick Fasehun tó dá OPC sílẹ̀, bẹ́ẹ̀ kọ́ Ramson Kuti, Gani Fáwẹ̀hìnmí, Bíyìdúrójayé, Frank Kokori, Ayọ̀ Adébánjọ, Abraham Adésànyà, Ọláníwọ̀n Àjàyí, Ọ̀nàsìn Àṣọlánkẹ́, ọ̀pọ̀lọpọ̀ àwọn ajìjàgbara àti àwọn oníròyìn gbogbo wọn yìí ìtìmọ́lé Abacha ni wọ́n wà. Èyí tí kò bá sì sí ní tìmọ́lé yóò ti sá lọ dẹ̀hùndẹ̀hùn nínú wọn. Sí ẹni tó mọ ohun tí wọ́n ṣe fún Abacha ju pé wọ́n ń jà fún ọ̀rọ̀ ìbò tí ọmọ Nàìjíríà bíi tiẹ̀ wọlé lọ. Bí wọ́n ti ń yìnbọn pààyàn bẹ́ẹ̀ náà ni wọ́n ń lo bọ́ǹbù. Kò sì sí aburú tí kò pé sí ọwọ́ àwọn ọmọ Abacha yìí tán. Kò tó sí ìjọba tó ṣe irú ẹ̀ ní Nàìjíríà yìí a kò tí ì rí i. Àmọ́ nígbà tí ìyàwó Abacha fúnra ẹ̀ ti wá sọ̀rọ̀ yìí ó ṣeé ṣe kó mọ ohun tí àwọn ọmọ Nàìjíríà ṣe fún ọkọ rẹ̀ tó fi ń pa wọ́n bí ẹran o. Ohun tí ó yẹ kó ṣàlàyé fún gbogbo ìlú nìyẹn. Ní ti ọ̀rọ̀ owó sì rí ẹ̀wẹ̀ láti ọjọ́ tí wọ́n ti ń ṣèjọba nílẹ̀ yìí o kò tí ì sí ẹnìkan tó rí olórí Nàìjíríà kan tó kó owó burúkú báyìí jẹ rí. Ìyàwó Abacha ní òun béèrè ẹ̀rí àmọ́ láti ọjọ́ tó ti pẹ́ láti orí ìjọba Ọbásanjọ́ ní àwọn orílẹ̀-èdè tí Abacha jí owó Nàìjíríà kó pamọ́ sí tí ń fi owó náà ránṣẹ́ sí Nàìjíríà. Bí a sì ti ń wí yìí wọ́n ti ṣẹ́ bílíọ̀nù 5 owó dọ́là tí Abacha kó tí wọ́n sì ti gbà wálé. Púpọ̀ àwọn owó yìí láti Amẹ́ríkà, láti Europe, gbogbo ibi tí Abacha jí owó àwọn ọmọ Nàìjíríà kó pamọ́ sí nìyẹn. Tàbí Mariam kò sí nílùú láti mọ ìgbà tí wọ́n bá ń gbé àwọn owó Abacha yìí wọlé ni. Nígbàrà tí àwọn Abdulsalam Abubakar gbàjọba ní 1998 owó tí wọ́n gbà lọ́wọ́ àwọn ọmọ Abacha àti ìyàwó ẹ̀ tó wá ń sọ̀rọ̀ yìí
owó náà lọ bí 50 mílíọ̀nù owó dọ́là $750 million. ohun tí wọn kò sì lè bá àwọn ọmọ ẹ̀ ṣẹjọ́ nìyẹn nítorí ọ̀gá wọn ni Abacha. bẹ́ẹ̀ ni ìjọba Olúṣẹ́gun Ọbásanjọ́ gba owó rẹpẹtẹ lọ́wọ́ àwọn ẹbí wọ̀nyí o tí kò fi bá wọn ṣẹjọ́ ní kóòtù mọ́ kó tó wá di èyí tí àwọn ìlú òyìnbó ń dá owó padà wá sílẹ̀, ìyẹn owó tí Abacha ọkọ Mariam yìí jí ni. àmọ́ ohun tí àwọn èèyàn sọ ni pé kò sí ẹni tó lè bú ìyàwó Abacha tó bá ń sọ̀rọ̀ báyìí o pé bí Nàìjíríà ti rí nìyẹn níbi tó jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn, ọ̀rọ̀ ẹ̀yà àti ìwà ìbàjẹ́ tó ti wọ àwọn tí wọ́n ń ṣe olórí wa lẹ́wù kí lè jẹ́ kí wọ́n ṣe ẹ̀tọ́ tàbí ṣe òdodo. nígbà míì pàápàá wọn kò sì ní mọ ohun tó yẹ kí wọ́n ṣe rárá. ní ìlú tó bá dáa ṣé bí ẹ̀wọ̀n gbére ló yẹ kí irú ìyàwó Abacha àtàwọn ọmọ Abacha yìí wà tí ìjọba yóò sì ti gbẹ́sẹ̀ lé gbogbo yòówù tí ọkọ wọn bá ní láyé àti lọ́run. ǹjẹ́ bí ọmọ tàbí ìyàwó Abacha bá wà lẹ́wọ̀n ṣé ìyàwó rẹ̀ yóò lè sọ rẹ́dẹ̀rẹ̀dẹ̀ yìí jáde lẹ́nu dán? ṣùgbọ́n kò sí ẹni tó lè mú wọn sí i pàápàá nígbà tí ọmọ rẹ̀ ti lórí láyà tó ní òun yóò du ipò gómìnà ní Kánò, tí ẹni tó jẹ́ olórí ẹ̀ṣọ́ tó ń bá Abacha pààyàn fúnra ẹ̀ Hamza El-Mustapha náà ń lérí pé òun yóò du ipò ààrẹ. ṣebí níbi tí Nàìjíríà bàjẹ́ dé nìyẹn. ohun tí àwọn èèyàn ń sọ nìyẹn o. ṣùgbọ́n àwọn míín náà ti sọ pé kí wọ́n má tíì ṣe ìdájọ́ ìyàwó Abacha bẹ́ẹ̀, pé ó ṣeé ṣe kó ní àwọn àṣírí kan tó fẹ́ tú fún gbogbo ayé, pàápàá nípa bí ọkọ rẹ̀ ṣe jẹ́ èèyàn dáadáa tó sì ṣe ọ̀pọ̀lọpọ̀ oore fáwọn ọmọ Nàìjíríà. wọ́n ní ẹlẹ́ẹ̀dẹ́ níyàwó Abacha o, ó pariwo ẹ̀ẹ́dẹ́ ni o, bóyá ẹ̀ẹ́dẹ́gbẹ̀fà ló fẹ́ wí tàbí ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ kò sẹ́ni tó tí ì lè sọ o. Ọláyíwọlá Alága ló yẹ ọ̀rọ̀ ìyàwó Abacha yìí wò fún Bùdó Àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. ẹ kú etí gbọ́ o.